Àwọn ṣe báyìí. Láyà máa àtàbí ukimi jadid. Ṣé o mú ìdájọ́ tuntun wá? Wa àtàbí fámi jadid bí ukimi wa àtàbí fámi jadid bí dalil. Àmọ́ ṣé o mú àgbọ́yé tuntun wá pẹ̀lú ẹ̀rí? Ma àtàbí ukimi jadid. Ṣé o mú ìdájọ́ òfin ẹ̀sìn tuntun wá o? Àmọ́ àgbọ́yé tuntun nípa ń ta agbédání tí ò yé wa ní ṣé o mú wa? Pàápàá jùlọ ànábì. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ànábì yìí. Ànábì ò yé àwọn èèyàn. Nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tọ́rọ̀ fíbídáyà ti ṣe Ibrahim. Ní ìgbà tí ṣé ìbẹ́ máa bẹ̀rẹ̀ ìrìnàjò wọn. Àwọn èèyàn dààmú sí o. Àwọn èèyàn dààmú ṣé o. Kharaju ní min makani. Báwọn náà ṣe máa ń gbọ́ pé akhraju ní min makani duna zambi ghayra anni ubtaha fi jinani. Nítorí wọ́n sọ pé ṣé ànábì tí à ń ti ń gbọ́ látijọ́ yìí ni àbí ànábì mi. Nígbà tí bọ̀dá ṣe bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ànábì tí wàhálà pọ̀ tí ṣe sọ pé máa ń sàkó jíndíje ara náà akhraju ní min makani duna zambi ghayra anni ubtaha fi jinani. Àwọn fèsì ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ṣé ànábì mi náà ṣé ànábì kan náà ló wá sọ̀rọ̀ rẹ̀ ni àbá ànábì mi ni. Ṣé o ní ànábì kan náà ànábì Muhammad ò pé méjì. Ṣé o ní Muhammad ò pé méjì o? Muhammad bùnà Abdullahi alimakiyu yìí náà ni. Àwọn tẹ́ ẹ bá gbọ́ èyí tí ẹ̀ ń wù yẹn nu tíra lẹ́tì. Àmọ́ ọ̀rọ̀ ànábì tí gbogbo yín ń sọ yẹn ẹ kàánú tíra ni. Àmọ́ èmi Ibrahim. Àmọ́ èmi Sheikh Ibrahim. Ntẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi. Ǹjẹ́ bá gbọ́ lẹ́nu mi nípa ànábì? Ànábì ní wí o. Ànábì ló ń wí o. Alimula wa enu le yawma. Alimula wa enu le yawma ainu Muhammadin. Sarasiru fi aikali wa wai. Wáyé pé ọ̀kan náà lákèrè. Wáyé pé ọ̀kan yẹn náà lákèrè lámú. Ó ní wàlímúlá wà láti ìgbà tí ànábì ti wà. Láti ìgbà tá ànábì ti wà. Àti ìrẹni tó sọ bẹ́ẹ̀. Àti ìrẹni tó sọ bẹ́ẹ̀. Ṣé Tìjání Abul Abbas. Ṣé Tìjání Abul Abbas. Olóhùn rí ànábì Yaksata ló fún un ní wíìrìdì. Wọ́n láwọn rí ànábì Yaksatan nífẹ̀ẹ́ tètè lànábì fún àwọn ní wíìrìdì tá ń ṣe yìí. Àwọn yẹn ní ìwọ́n tún eléyìí o tuntun ti dé o. Bàbá àwọn tó ti kú láìta ìmọ̀ iye. Pé bàbá àwọn tó ti kú. Tó ti jẹrà nínú. Bàbá àwọn tó ti jẹrà lẹ́nu wọn. Ìwọ lọ wá rí. Ìwọ ni wọ́n rí ló wá fọ wíìdì. Ànábì ilẹ̀ tí ìgbọ́ nǹkan. Ànábì ní ẹ̀ tí ìgbọ́ nǹkan kan ìṣẹ̀bẹ̀rẹ̀ ni. Wàdí sí ìbẹ̀rẹ̀ màdí. Yóò ti dé. Wà tí ànábì ló ní wàlímúlá wà. Àwọn gbà tí ànábì dé tán tó dé láṣẹ bẹ́ẹ̀ mọ̀ ló bá ní wàlímúlá. وعين اليوم عين محمد سراسر في هيكلي وهواي. ó ní ẹ tẹ́jú mọ́ mi dáadáa. Ṣé o ní ẹ tẹ́jú mọ́ mi dáadáa? Ẹ bá wò mí. Ẹ bá wò mí, ẹ tẹ́jú mọ́ mi dáadáa. Ṣé rí bá ṣe ń wò mí? Ṣé o ní bẹ́ẹ̀ ṣe ń wò mí? Ànábì lẹ̀ ń wò. Ànábì lẹ̀ ń wò. Ẹ tàn sallallahu alaihi wasallam. Ṣé o ní ẹ tẹ́jú mọ́ mi dáadáa? Ṣé ẹ bẹ tí ń wò mí hù? Ànábì lẹ̀ ń wò. Ṣé ìyẹn ò tún wá ju pé. Ṣé ìyẹn ò ju wípé wọ́n fún mi ní wíìrìdì ní Yaksata lọ? Ṣé ìyẹn ò ju yẹn lọ? Ṣé o ti àníṣe sọ pé ànábì mú wíìrìdì wá fún òun ni? Ṣé ọmọ ní ẹ tẹjú mọ́ òun tẹ́ bá ti tẹjú mọ́ òun ànábì lẹ̀ ń wò? Ẹ wá fẹ́ kú ẹ tètè lọ kú. Ṣé ìyẹn wá tóbi? Ṣé ìyẹn wá tóbi? Báwọn kan ò ṣe gba ìsìláàmù lọ́wọ́ ànábì. Báwọn kan ò ṣe gba ìsìláàmù lọ́wọ́ ànábì. Àwọn kan takò ọ̀rọ̀ yẹn. Àwọn kan takò ọ̀rọ̀ yẹn. Báwa ṣe gbà. Àwa gbà pé bẹ́ẹ̀ ni.